Yes, ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbáríkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́. Thank you for joining me. May Allah bless you all. Please, ẹ̀yin èèyàn, ẹ má jẹ́ kí wọ́n take away your happiness. Don't let anybody take away your happiness. You know, èmi mo jẹ́ èèyàn tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ everybody, both Christians and Muslims. Ìdí ẹ̀ dẹ̀ ní wọ́n bí mi. Nígbà tí wọ́n bí mi, mo dàgbà. Mo realize pé a ní ẹ̀sìn kan tá à ń pè ní Christianity. A dẹ̀ ní ẹ̀sìn kan tá à ń pè ní Islam. Wọ́n wá bí èmi sínú Islam. Who am I to discriminate? Tó bá jẹ́ pé Ọlọ́run fẹ́ discriminate ni, kò ní dẹ́sìn míì yàtọ̀ sí ẹ̀sìn tiẹ̀ tí wọ́n nígbàgbọ́ pé is the best. Ìwọ Kristẹni, ó fi pé tiẹ̀ is the best. Ìwọ Mùsùlùmí, ó fi pé tiẹ̀ is the best. Tó bá jẹ́ pé ìwọ as a Muslim, ó fi pé tiẹ̀ yours is the best. Kí ló dé t'Ọlọ́run fi create àwọn kan tí wọ́n ṣe Kristẹni? Ìwọ Kristẹni, ó fi pé yours is the best. Kí ló dé t'Ọlọ́run fi create àwọn kan tí wọ́n ṣe Islam? Ẹ̀yin ò rí pé the decision is not yours. The decision is not yours. Ẹ̀yin kan wá wò sùnsùn, you want to take away my happiness. Take away my happiness means pé nínú àwọn neighbors mi, it is not even my happiness alone lẹ fẹ́ take off. Ẹ fẹ́ take off ìrẹ́pọ̀. Ṣebí wọ́n ló wà nínú ìwé mímọ́. Wọ́n ní love your neighbors as yourself ni wọ́n wí ni. Ṣé bó wà ńbẹ̀? Ẹ̀yin kan ẹ tún wá fẹ́ create enmity láàrin èmi àti neighbor mi. Who does that? Why? Why? Ṣé mo ṣẹ̀yìn ni? Ṣàdédé ni mo jókòó. Lọmọ wá bá mi. Wọ́n ní Àjíà. Wọ́n mọ̀ ní àgbọ̀dọ̀ sí happy Merry Christmas àbí happy Christmas fún àwọn Kristẹni. Mo ní kí ló dé? Àwọn Kristẹni wo? Sí àwọn tí mo mọ̀ rí àbí tí mi ò mọ̀ rí? Wọ́n ní everybody. Mo ní àwọn wo ló gbé law yẹn wá? Ṣé Ọlọ́run ló sọ̀kalẹ̀ nínú Al-Qur'ani ni? Àbí inú hadith wọ́n ti sọ? Wọ́n ní lára àwọn kan kákọ́sì kan ni wọ́n sọ. Mo ní okay, wọ́n rí sọ. Àwọn tó bá dẹ̀ sọ náà, ní blame wọn torí ó ní àlàyé. Torí lọ́dún náà lọ́hùn ó ti ṣe díẹ̀. Lọmọṣẹ́ mi kan wá bá mi, ó ní Àjíà, ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Ọmọṣẹ́ mi ni, sales girl mi ni. Ó ní ẹ má fún mi lóúnjẹ o. Tẹ́ bá fún mi lóúnjẹ, màá dóúnjẹ yín nù o. So mo dẹ̀ like ẹ o tó fi sọ. Ó ní ó dóúnjẹ mi nù ni. Mo ní kí ló dé? Ó ní wọ́n nínú church wa. Wọ́n ní wọ́n ní it is even wọ́n ní tá a bá gbóúnjẹ yẹn, it's a sin. Tá a bá dẹ̀ lọ dóúnjẹ yẹn nù, it's a sin. Kí wọ́n jẹ́ kí àwa Mùsùlùmí mọ̀ pé a fẹ́ oúnjẹ yín. Òun ló fi wá sọ fún mi, sales girl mi dẹ̀ ni. Pẹ̀lú bí ògo ṣe ń jẹ́ t'Ọlọ́run, ó wá níjọ́ yẹn lóòótọ́. Kódà kò sọ fún mi pé happy Salah. Èmi náà dẹ̀ fún oúnjẹ lọ. Nígbà tó tiẹ̀ di ọdún tiwọn náà, èmi náà kì í. Ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀? Ṣé mọ̀ pé òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀? Èmi náà kì í. But àwọn neighbors mi kan wà. Wọ́n máa ń kí mi Àjíà, happy Salah, happy Salah. So, òun ni mo fi sọ wípé bí wọ́n ṣe sọ yẹn náà, àwọn náà ò jẹ̀bi. So, irú sales girl mi yẹn, mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mi ò ní irú rẹ̀ as neighbor. Tó bá jẹ́ pé mo ní irú as neighbor ni, tí kò kí mi pé happy Salah, èmi náà ní kí pé happy Christmas. Òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀. Àwọn yẹn ló kọ́kọ́ bẹ̀rẹ̀. So, àwọn kan ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di pé àwọn Mùsùlùmí náà wá gbé tiwọn jáde. Ṣó yé yín? Àwọn section kan nínú àwọn Mùsùlùmí, àwọn náà wá gbé tiwọn jáde. Ṣó yé yín? So, nínú àwọn neighbor mi báyìí nísìn, mi ò wá rí èèyàn tó dàbí girl yẹn. Wọ́n bá ní church wo ni girl yẹn lọ? Deeper Life ni girl yẹn lọ. So, ẹ̀yin kan ti mọ nǹkan tí mo mean. So, Ọlọ́run wá ṣe àwọn neighbor mi tó jẹ́ Kristẹni. Àwọn ìwà ṣerú wọn ò lọ Deeper Life. Àwọn other churches wọ́n lọ. Àjíà, happy Salah, Àjíà, happy Salah. Mo sure kò kí ń ṣerú àwọn tẹ́ ní kí n mọ̀ sọ Merry Christmas kan sí nìyẹn. Imagine àwọn tí wọ́n sọ fún mi pé happy Salah, kí n wá mọ̀ sọ fún wọn pé Merry Christmas. Ṣé mi ti dá ọ̀tá kalẹ̀ nìyẹn? Mo ti dá ọ̀tá kalẹ̀. Merry Christmas yẹn tí mi bá sọ, inú mi ò ní dùn. Òun ni mo fi sọ wípé ẹ̀yin kan fẹ́ gba ìdùnnú mi lọ. Ẹ má gba ìdùnnú mi. Mo mọ àwọn tí mi ní kí ní happy Christmas. Mo mọ̀ wọ́n. Àwọn tó kí mi happy Salah. Àwọn tí wọ́n ti sọ fún wọn ní church pé mọ́ kí wọn fún happy Salah, wọ́n gbóúnjẹ wọn. Irú àwọn yẹn mi ní kí.
títí di ọ̀la mi ò ní kí títí tílẹ̀ ó fi parẹ́ mi ò ní kí wọn mi sì ní gbóúnjẹ jẹ lọ́wọ́ àrú àwọn bẹ́ẹ̀. Ṣùgbọ́n irú àwọn tó jẹ́ wípé a múra wa as families. Ẹ̀yin take for example, àwọn míì wà ọkọ àti ìyàwó mùsùlùmí ni wọ́n, àmọ́ mọ̀mọ́ ọkọ kìrìsìtẹ́nì ni tó sì pọn dandan kí ọmọ yẹn lọ bá mọ̀mọ́ ọkọ rẹ̀ sọdún. Ìyẹn tún kọ́. Ẹ tún wá wo àwọn kìrìsìtẹ́nì míì tí wọ́n bá fẹ́ pa adìẹ, tí wọ́n bá fẹ́ pa ẹran yẹn, wọ́n á pa àwọn mùsùlùmí kí wọ́n bá wọn pa so that kí wọ́n fi lè recite orúkọ Ọlọ́run lé ẹran yẹn lórí. So tó bá jẹ́ pé irú kìrìsìtẹ́nì labour ta ní nìyẹn tó jẹ́ pé a gbà fúnra wa, ẹ lọ pe ọkọ ájì àwa kí wọ́n bá wa dúnbò adìẹ yìí, ẹ lọ pe ọkọ ájì àwa kí wọ́n bá wa dúnbò ẹran yìí, tó jẹ́ pé irú ẹ̀ làwọn neighbors mi, ẹ wá ní pé kí n mọ̀ kí wọn, ẹ ṣe mistake, màá kí wọn. Màá kí wọn, tí mi bá kí wọn, my happiness lies on that. Ó ṣeé ṣe kí frustration mú mi throughout the year. So therefore, gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì o, tẹ́ ẹ kí mi fún ọdún o, nígbà tí mo ṣe sálà o, mo kí yín dáadáa, Merry Christmas o, Merry Christmas o, àátúnṣẹ̀mí. Ìrẹ́pọ̀ ni bàbá rẹ̀. Ìwọ tó o bá ní ìrẹ́pọ̀ pẹ̀lú neighbors ẹ, frustration máa pa ẹ́. So ẹ̀yin tí tèmi, kì í ṣe pé kákọ́sì àwọn mùsùlùmí kan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwà mọ́ kí wọn fún wọn, kákọ́sì mùsùlùmí kọ́. Àwọn Deeper Life ti bẹ̀rẹ̀ tipẹ́. Ọmọ tí mo sọ pé 6 girl mi yìí ni Deeper Life ni. Èmi mùsùlùmí ni mí, mo sì employ ọmọ yẹn as a Christian, ó dẹ̀ ṣiṣẹ́ fún mi, ó dẹ̀ ń gbowó mi. Àmọ́ nígbà tí hypocrisy dé, ó ní wọ́n ní káwọn mọ́ gbóúnjẹ despite the fact pé ó ń gbowó mi, mo fi ṣe salary fún. Ẹ rí pé ẹ̀ ń tanra yín, whatever the case may be. Tí ìdùnnú rẹ bá láì lórí pé kó kí neighbor ẹ, dákun kí neighbor ẹ o. Kí neighbor ẹ, your happiness is what matter most and that will set you free. Àmọ́ tí ìdùnnú rẹ bá jẹ́ pé mọ̀mọ́ kí wọ́n ní o, yà jẹ́ kó rí bẹ́ẹ̀, especially àwọn tó kí ẹ tí wọ́n ti mọ̀ pé ó exist. Ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ. Don't take away my happiness. Don't take away my happiness. Happiness mi láì pé lórí pé kí n kí àwọn tó kí mi. Yes, that is it. Sometimes ago lórí Facebook, mo sọ last year, èèyàn kan sọ ní Ajia, are you supposed to? Ẹ jọ̀ọ́, má sọ yẹn fún mi mọ́ o. Ẹ má sọ yẹn fún mi mọ́. Gbogbo àwọn tí mo kí, gbogbo àwọn tó kí mi ni, gbogbo àwọn tí mo kí lórí social media, àwọn tó ti kí mi sẹ́yìn ni, ṣé kí n mọ̀ kí wọn ni? Ẹ rí pé mi ní ròmùsù sí ìbá kí wọn. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ o. Ṣó yẹ? Ṣe nǹkan tó please yẹ. Do what makes you happy. Because ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń rò, bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run ṣe dájọ́. That is it. Bye for now.